Africa Content TV. Asoro mọ́kànrin ẹ̀yàwó ọ̀nẹ́ tán. Kábíyèsí ọ̀nẹ́lẹ́sí kékun ọ̀nẹ́ rẹ̀ sá Ògúnwùsì ọ̀dájá. Ọmọ ọlọ́pẹ́ ńlá nílẹ̀ ọmọ ayámọ́ parakọ́bí. Ògúnwùsì nọ́mẹ́lọ́ lóde lòdì kún fọ́fọ́ nípa ọba mẹ́padà bọ̀ ayò lálá tó máa sọ. Ògúnwùsì ọdún tí kò kẹ̀sì mẹ́rin tán kówó iye ewúsẹ̀ ní mẹ́fà mú. Yẹ̀gbẹ̀nẹ̀ bẹ́ẹ̀ àtẹ àgùn lẹ́sí mọ́kùnmọ́ ọ̀dẹ́ o. Ẹ ṣe àwọn ilé iṣẹ́ bẹ́ẹ̀ ní sókè ní ẹgbẹ́ àjòròsùn ni wọ́n ní wọ́n wà á fi ẹsẹ̀ ra ijó báyìí. Ǹjẹ́ bí wọ́n ṣe ń bọ̀ onílù wa olórin wa ẹ̀bọ̀ sí gbàgbà nígbà tí bàbá wa àgbà nínú àwọn oníròyìn tí wọ́n fi ìròyìn sí wa lẹ́nu pé kí a máa rò ó. Wọ́n náà dùn ó yá ìjó ti yá. Thank you.